Òbítíbitì owó mà ní Peller ná lórí ìgbéyàwó rẹ̀ kẹ́. Agbéfọ́nrán jáde lórí ayélujára Habib Hamzat tí gbogbo èèyàn mọ̀ sí Peller ló ti ya àwọn èèyàn lẹ́nu lórí ayélujára pẹ̀lú iye tó lóun ná lórí ìgbéyàwó rẹ̀. Lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ TikTok ló ti sọ pé owó tóun ná lórí ìgbéyàwó òun lé ní 300 mílíọ̀nù náírà. Ọ̀rọ̀ tó sọ yìí ló ti fa àríwísí oríṣiríṣi lórí ayélujára pẹ̀lú bí àwọn kan ṣe ń sọ̀rọ̀ lórí owó tó rí àti àwọn àǹfààní tó rí níbi ìgbéyàwó náà. Àwọn kan ní iye tó ná ò tó yẹ owó tó rí látara ìgbéyàwó náà. Peller àti Jarvis ni wọ́n ṣe ìgbéyàwó alárinrin wọn pẹ̀lú ayẹyẹ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká sì wà ńbẹ̀. Níbi ìgbéyàwó náà ni àwọn kan ti fún àwọn lọ́kọláya náà lẹ́bùn ràbàǹdẹ̀ bíi owó àti ilé olówó iyebíye l'Àbújá. Àwọn ẹ̀bùn yìí ló fà á tí ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára fi lérò pé Peller ti pa owó tó ju iye tó ná fún ìgbéyàwó náà lọ. Tolúwalékè Àlí ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.